gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kwara tó tún jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin tó tún jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ l'Àbújá sẹ́nitọ̀ Bukola Saraki ó mà ti tú àṣírí o nípa ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari àti àsìkò ìjọba ẹ̀ tí sẹ́nitọ̀ Bukola Saraki tó sì jẹ́ kó di mímọ̀ o wípé nítorí pé òun ò jẹ́ kí ààrẹ Muhammadu Buhari lásìkò ìjọba ẹ̀ kó ṣe nǹkan tó wù ú kó ṣe nǹkan tó fẹ́ èyí ló máa jẹ́ kí wọ́n máa gbógun ti òun gidigidi èyí tí ó padà jẹ́ kóun pàdánù ìbò òun lásìkò ètò ìdìbò ọdún 2019 bí ẹ kò bá gbàgbé lásìkò tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tán gbàjọba lọ́dún 2015 tí wọ́n lé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti ààrẹ ọ̀mọ̀wé Goodluck Jonathan kúrò lórí ipò lẹ́yìn ọdún mẹ́rìndínlógún 16 years tó ti fi darí orílẹ̀-èdè Nàìjíríà in ló jẹ́ pé àwọn alágbára ẹgbẹ́ òṣèlú APC ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n fẹ́ kó ṣe ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà kódà sẹ́nẹ́tọ̀ Ahmad Lawan làwọn míì fẹ́ tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn alágbára dórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì jẹ́ aṣíwájú ẹgbẹ́ òṣèlú APC nígbà náà ni wọn kò fẹ́ kí Saraki kó di ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà nígbà náà ṣùgbọ́n ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ọgbọ́n ẹ̀wẹ́ àti ọgbọ́n òṣèlú ni Saraki fi fàjùlọ Tinubu àti gbogbo àwọn alágbára APC tó lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn aṣòfin ẹgbẹ́ òṣèlú tẹ́lẹ̀ yan PDP àtàwọn tó ń ṣe tẹ̀nú ẹgbẹ́ òṣèlú APC tó sì jẹ́ wípé níṣe ni Saraki gbẹ̀yìn ó di ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá gbogbo ìgbìyànjú Tinubu Buhari àti àwọn alágbára APC láti ti yọ Saraki fún ọdún mẹ́rin tó fi ṣe ìjọba gẹ́gẹ́ bí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà látọdún 2015 sọdún 2019 ni ló jẹ́ sípò àbò tí Saraki parí ìjọba ẹ̀ pérépé ṣá o Saraki ó ti tú àṣírí Buhari àti ohun tó ṣẹlẹ̀ lásìkò ìgbà náà bẹ́ẹ̀ ló ṣàlàyé ìdí tí Buhari tó fi ń fojú ẹ̀ hàn Talatakusa Baba Sachi nínú ọ̀rọ̀ tí Saraki sọ ní ìlú Texas orílẹ̀-èdè United States of America lásìkò tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti jáde nílé ìwé King's College Old Boys Association KCOBA tí wọ́n ń ṣe àpèjẹ àti àwẹ̀jẹwẹ̀mu ní Saraki máa sọ̀rọ̀ lórí ohun tó ṣẹlẹ̀ láàrin àti Buhari Saraki tú àṣírí Buhari ó jẹ́ kó dìímọ̀ pé nítorí pé òun ò gbàgbàkúgbà fún Buhari kóun ò fọwọ́ sí gbogbo ohun tó bá gbé wá ó ní gan ló mà di ìjà wọn ó ní kì í ṣe pé àwọn gba ìyàwó ara wọn tàbí pé báyà wọn ń bára wọn jà ó ní àwọn owó tabua tí Buhari fẹ́ máa yá tí ò fẹ́ kẹ́nìkankan yẹ òun lọ́wọ́ ẹ̀ wò ní lòun gbógun ti Buhari sí tóun ò fún láàyè onílẹ̀ ló bí nínú tó fi bẹ̀rẹ̀ sí ní máa gbógun ti òun ṣùgbọ́n tó ní gbogbo bá ṣe gbógun ti òun ó ṣe òun ní ìbànújẹ́ àti kàyéfì fún àwọn ọmọ Nàìjíríà ò sọ̀rọ̀ àti àwọn alẹ́nulọ́rọ̀ gbogbo wọn ń wòran ni ó ní nítorí pé àwọn aṣòfin tó kù náà ò fẹ́ máa fojú winá tóun fojú winá ló jẹ́ kí àwọn ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tó ń tẹ̀lé òun tí wọ́n jẹ lẹ́yìn òun ló jẹ́ kí wọ́n sọra wọn dẹrú lábẹ́ ààrẹ tó jẹ́ pé gbogbo táwọn ààrẹ tó jẹ bá ti gbé wájú wọn náà ń buwọ́lù ṣùgbọ́n tó ní òun lè fi ọwọ́ sọ̀yà pé àwọn mẹ̀kúnnù ló ń jà fún ló sì jẹ́ pé gbógun ti òun tó bẹ́ẹ̀ tó fojú òun rí ìrọ̀rùn.